You point of Friday. I'm saying now that for the past 5 years, I've been stealing from biggest hotel. I've been selling rooms. I've been the major one involved in collecting money from guests. I've been transferring to my account, and I've been the one giving the remaining people money, sir. And I've been the one majorly doing it for the past 5 years. And when we get the money, I and Mr. Wale take the lion's share, and if Mr. Sheikh is around, we also take a part of the lion's share. Then we share the remaining ones to the remaining people. So basically, everybody knows about it. Everybody in the housekeeping knows about it. Have you built a house from this proceeds or not? Yes, I have built a house from it. So within a year now, today is the 2nd of June. We have finished the accounts of May. In a year, from May last year to May this year, how much has passed through your account? From May last year to June this year, total of 17.6 million has passed through my account. So, in short, you are admitting that you are a thief and a criminal? Yes, I admit. Honestly, Baba, we aku. Báwí, àákú, ẹ jẹ́ ká kọ́ kúkú wí, ikú lòpin ìrìn àjò ẹ̀dá. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú gbogbo ọjọ́ ṣeré. Ṣé rí kò sí mẹ̀sáyà kankan tó lè mú Nàìjíríà kúrò nínú situation tán wà yìí. Honestly, nínú gbogbo àwọn tó parade yẹn, kò sí mẹ̀sáyà. Kódà kẹ́ ẹ mú wọn kí wọ́n wá máa take turn kan máa ṣe lọ́dún mẹ́rin. Kò sí nǹkan tí bàjẹ́ jìnnà. Àwọn èèyàn tó wà ń bẹ̀ gan wọ́n ti bàjẹ́, wọn ò lè jẹ́ kí nǹkan wọ́n máa frustrate effort ìjọba ni, nítorí wípé látorí délẹ̀ àfi tẹ́ bá pọ̀jù ara yín kúrò nínú ìwà ibi. Gbogbo àwọn tẹ́ ń parade yẹn, you will be surprised pé ẹ fi wọ́n síbẹ̀, ìyẹn ò ní kí Nàìjíríà dá. Tí Nàìjíríà bá máa dá, ẹ̀yin èèyàn gangan ẹ láti sensitize ara yín, ẹ̀yin èèyàn gangan ẹ láti dá, ẹ láti tú ìwà yín ṣe. Honestly, average Nigerian, honestly, ìwà, they are just dubious in character. Ó lè má jẹ́ gbogbo wọn. Wọ́n wà dubious, wọn ò lóòótọ́, wọn ò ní bẹ̀rù Ọlọ́run. Tí ò bá ṣe bẹ́ẹ̀ yẹn, ẹni kí wọ́n lọ bá yín ra block, pé fẹ́ yọ block 1,000. Wọ́n á gbowó block 1,000 lọ́wọ́ yín, wọ́n á yọ 400. Ẹni kọ́ lọ bá yín ra cement, wọ́n á ṣí cement 10 fún yín, wọ́n á ra 4. Orí burúkú ti lẹ́gi mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn débi wípé ìjọba kọ́ ni problem yín, ẹ̀yin gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀yin ni problem ìjọba. A ní àwọn ibi tí wọ́n ṣe sí bíbá ìfún wa tó jẹ́ wípé wọn ò bí ẹ̀dá, wípé bíbẹ̀ gan ṣe beautiful tó, kò ní mú ẹ jẹun kó ló fẹ́ ju nǹkan sílẹ̀, kò ní mú ẹ jẹun kó ní pé nǹkan tó fi beautify ibẹ̀ ló fẹ́ yọ, bọ̀ ẹ̀yin kẹ́ ẹ máa jẹun, ẹ tún máa jẹ lórí moyó. Kò sí bẹ́ẹ̀ ṣe lè lówó tó, ẹ wà greedy, ẹ fẹ́ gba tọwọ́ ẹ̀ nìkan sọ́wọ́ ẹlòmíì, nǹkan kékeré ò tó yín, ẹ fẹ́ rìn kẹ́ tó rà. Honestly, mo sọ fún pé ìjọba ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjọba ò kí ń ṣe problem yín. Ẹni tó bá ṣàánú fún yín, ẹ máa ń fẹ́ fi igi gún ojú aláàánú yín, ẹ fẹ́ sọ aláàánú yín di ẹni lẹ́lẹ̀. Ẹ wo ẹni yìí, nígbà téèyàn gba ẹ̀ síṣẹ́ láàrin ọdún kan tó dẹ̀ ti make 17.7 million lára ẹ̀. Ẹni tó ṣiṣẹ́ tó kọ́ hotel, tó dẹ̀ ń fèèyàn sí hotel, tó dẹ̀ ń kọ receipt lọ́wọ́ ara ẹ̀. Ṣé ìjọba ló ní kó ṣe? Ẹ̀yin wèrè kan tá bá máa rí sìn, ẹni ebi ń pa, ẹni tó fi under 1 year tó jẹ èrè 17 million, tẹni tó ní hotel gọgọ ò jẹ láàrin 2 years wọ́n ní pack up hotel yẹn. Gbogbo nǹkan, gbogbo ilé iṣẹ́ tí ìjọba bá dálẹ̀, ẹ̀yin tó ń gbà síbẹ̀ lẹ́ ń jẹrùn. Ṣé Tinubu ló bá yín wa BRT bus lẹ́kọ̀ọ́ ló ní kó má ṣiṣẹ́, kọ́pọ̀lọpọ̀ má ṣiṣẹ́ mọ́? Gbogbo ilé iṣẹ́ tí wọ́n dálẹ̀, wọ́n fi flyover bridge, pedestrian bridge wọ́n fi sílẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹ̀yin èèyàn á dẹ̀ lọ máa sá pamọ́ síbẹ̀, ẹ máa fi òkùnkùn bojú, ẹ dẹ̀ máa rob. Ṣé ìjọba Èkó ló ní kẹ́ máa rob níbẹ̀?
gbogbo nǹkan tí ìjọba dá sílẹ̀ ẹ̀yin náà lè ń bàjẹ́ bọ́ bá fi bẹ̀rẹ̀ kíní iron fi ṣe pé kíní ẹ lọ gé tá bá wí tán ẹ lébi ń pa yín àwọn èèyàn ń gba £1,000 nílùú yìí tó jẹ́ wípé ó lè má ju £100 ló máa kù sákàǹtì wọn at the end of the month wọn ò dẹ̀ ti torí ẹ̀ sọ pé kán lọ jalè tí wọ́n mọ implication bóyá ìjọba níbi tó ti mẹ́hẹ̀ wọn ò wá street láwọn òbí kankan bẹ̀ṣẹ̀ rí ẹ̀yin ará ìlú ẹ worst ju ìjọba lọ you are wicked 17 point something million lára ẹni tó nílé iṣẹ́ ẹni tó nílé iṣẹ́ go ò tí ì jẹ́ ó ti jẹ́ ó dẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ housekeeper gbogbo yín lẹ mọ̀ ń pa ẹ̀ 17 point something million tó bá yá ẹ láwọn èèyàn wá invest sílé irú eléyìí tó jẹ́ 17 point something million lára ẹni tó nílé iṣẹ́ tó bá yá tó bá rí pé gbówó wọlé ṣé kò lè lọ ráyà assassin kan wá pa ṣé kò ní sọ pé kí bandit kí wọ́n lọ gbé kán gbé pamọ́ kó bá wọn bargain kan gbowó lọ́wọ́ ẹ̀ ìjọba kọ́ ni problem yín you be surprised ẹ bá fẹ́ lòmí síbẹ̀ lẹ́ni ṣe fi pé gbogbo nǹkan tó ti bàjẹ́ láàrin ọdún 4-8 wọn àtúnṣe ẹ máa tanra yín yẹ̀yẹ́ náà tù in tó ti bàjẹ́ láti ọdún mọ́dún àṣírí ẹ̀ kàn ń jáde ń sìn ni Naija ti bàjẹ́ tipẹ́tipẹ́ jìnà ẹ kò rò pé ẹ kò ń rí àṣírí yẹn nítorí pé bóyá bàbá yẹn rò pé òun lè ṣe bẹ́ẹ̀ yẹn ní gbogbo àwọn promises yẹn Naija ti bàjẹ́ ẹ̀yin èèyàn ọ̀nà ẹ̀gán bàjẹ́ burú tẹ́ ẹ bá burú ẹ bá wí tán ẹ máa sọ pé ebi ló mú yín lọ máa gba owó tí wọ́n fi ẹ̀jẹ̀ yín gbà owó tí wọ́n fi ẹ̀jẹ̀ yín make tí wọ́n fi ẹ̀jẹ̀ àwọn ọmọ yín make tí wọ́n fi ẹ̀jẹ̀ kíní kan owó ẹ̀ ní conscience ìjọba kọ́ ni problem yín ìjọba kọ́ ni problem yín honestly ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ẹ̀yin gan lè frustrate effort ìjọba ẹ̀yin ni problem ìjọba ẹ sọ nǹkan tí ìjọba ṣe sílẹ̀ tí ẹ̀yin aráàlú ò bàjẹ́ rí ẹ sọ nǹkan tó fi beautify kíní tẹ́ ẹ̀ bàjẹ́ rí bọ́n ṣe ibìkan sílẹ̀ bí ibi bá a ní park everywhere tó bá lọ ní park wà ẹ̀yin máa sọ di ilé ìtajà ni ẹ máa sọ di ilé ìtajà ni wàláì ẹ̀yin lọ́pọ̀lọpọ̀ gbà nínú yín ẹ̀ ń kó bàjọba ìjọba kọ́ ni problem 17 point something million fẹ́ni tó bóyá abroad ló gbé wá dá lé iṣẹ́ nísìn nígbà tó bá kó adúrú yẹn tó ń bá tètè mú sí ilé iṣẹ́ yẹn àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀ á dà wọ́n lẹ̀ kí n wo short time plan long time plan or long time enjoyment ntẹ bá lè jẹ́ ń sìn ni ẹ fẹ́ jẹ́ tán ṣé ìjọba ló ní pé kó lọ jí kó jẹ èèyàn ó dẹ̀ ń kọ receipt lẹ́yìn mo ní kan náà tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí o tí ọmọ yẹn wà ní pàǹtí ń sìn ó máa lọ yá owó òun àtèèyàn kan wá lọ gba owó nílé epo kan wọ́n á kó fún kó fi ṣe business wọ́n wá lọ print fake receipt àwọn tó ń ṣe POS ó lọ print fake receipt àwa lọ fi fake receipt yẹn á lọ máa san fáwọn èèyàn bẹ́ẹ̀ ni pé òun ti ń dáwó yẹn padà ìgbà tó wá audit wọ́n wá rí wọ́n á mú lọ sí pàǹtí ṣé kò yẹ kí yẹn kú sẹ́wọ̀n ṣé ìjọba ló rán síbẹ̀ lóòótọ́ wà honest àgàbàgebè yín pọ̀ téèyàn bá ṣàánú yín ẹni tó ṣàánú yín bẹ́ẹ̀ ṣe fẹ́ palẹ̀ máa wá wọ́n á dálé iṣẹ́ lẹ̀ wọ́n á fi yín síbẹ̀ bẹ́ẹ̀ ṣe máa jẹ́run lẹ́ máa wá bọ́n bá ní kẹ́ bá yàn kọ́ nǹkan ẹ máa gbowó sìmẹ́ǹtì 10 ẹ máa ra 4 ẹ máa gbowó blọ́ọ̀kì 2000 ẹ máa ra 500 ẹ dẹ̀ máa kó owó yẹn sápò ẹ fẹ́ jẹ ju ẹni tó ní nǹkan lọ gbogbo nǹkan tíjọba bá ṣe lẹ̀ bóyá èmi ni boss bó bá gbà yín síbẹ̀ pé kẹ́ máa drive taxi ẹ yọ engine lọ́tà ẹ yọ tuntun ẹ yọ tó bá mọ́tò gọ́gọ́ wá ẹ lọ replace ẹ pẹ̀lú fake kí gbogbo mọ́tò kó lóòótọ́ it's just unfortunate gbogbo àwọn ìjọba tó ń bọ́ sí yín lọ́wọ́ Naija ti bàjẹ́ ọmọdé ibẹ̀ wọ́n wà corrupt agbábẹ̀ wọ́n wà dubious ọ̀pọ̀lọpọ̀ yín ó lè má jẹ́ gbogbo yín bóyá few ones tó ti travel culture ẹ̀mí olè ẹ̀mí jìbìtì ẹ̀mí agbẹ́ni alọ́nilọ́wọ́ gbà òun ló wà lára ọ̀pọ̀lọpọ̀ nu yín mo pity ìjọba mo wò pé ìjọba tó wá jẹ lórí yín nígbà míì gan ẹ̀yin lálákòóbá wọn Naija ti bàjẹ́ jìnnà gbogbo àwọn tẹ́ ń pàrẹ́dì yẹn ẹ fi wọ́n sí ẹ jẹ́ ká wo nǹkan ẹ jẹ́ ká wo bó ṣe lè bá yín turn around tí ẹ̀yin tẹ́ ẹ̀ bá change ìwà nu yín kẹ́ yí padà nínú ìwà ibi yín kó lọ gbé Jésù wá kó wá jó lórí yín àbí kó mú Ọlọ́run wá kó lè rí ìlú yẹn tò kì í ṣe pé